Ẹ káàbọ̀ padà sórí ètò. Ẹ̀yin tèmi nílé. Mo sọ fún yín kó tó di pé mo lọ lẹ́ẹ̀kan mo ní pé nǹkan tá ń bára wa sọ lénìí. A máa bára sọ̀rọ̀, a máa tún máa gbára níyànjú nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nípa tòge ni. Ẹni ò ní ìyàtọ̀. Àmọ́ kó tó di pé mo tẹ̀síwájú ní tèmi sọ fún yín pé lórí ètò yìí bákan náà, ẹ̀yin náà ti mọ̀, abala oríṣiríṣi ló wà. Abala àkọ́kọ́ ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí. Ìyẹn la abala tá máa bára wa sọ̀rọ̀ oge àti bó ṣe ń lọ nípa ìwà obìnrin àti ìgbé ayé tá lè gbé tó yẹ pé kí ni ó tẹ́ra lọ́rùn. Olóyìnbó ní fashion and lifestyle. Ìyẹn labala tá a wà yìí. Lẹ́yìn abala yẹn tún máa fún yín labala orin. Ẹ̀yin náà ti mọ̀ pé wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ àti ìlù kò ń bá wọn ṣe kí ni kò bá wọn relé ìbànújẹ́ lágbọ́rọ̀ lọ́nà oṣù yìí. À lè rí ìbànújẹ́ lágbọ́rọ̀ lọ́hùn. Lápapọ̀ náà lórí ètò ìyá tó lábala kíkí. Iṣẹ́ tẹ fẹ́ jẹun, tẹ fẹ́ kí yàn happy new month. A lot of messages làwọn bàbá kà fún yín ní orí ètò yìí. Àwọn èèyàn náà ẹ̀yin náà tẹ wà lẹ́nu àti ẹni tí dá sórí ètò. Ẹ ti mọ̀ nǹkan tá fẹ́ sọ. Bákan náà tún lábala tó jẹ́ pé kí ni a máa ń fi kíkí jíṣẹ́. Ẹ̀yin tẹ fẹ́ kí yàn happy birthday ni, ẹ fẹ́ reunite ni. Abóníkẹ́ni tẹ fẹ́ ká bá yín gbé sáfẹ́fẹ́. Gbogbo ẹ̀ la máa ń ṣe lórí ètò yìí náà ti di pé mo mú ìwé dání mo tún mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dání abala yẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wà fún abala tá a wà yìí abala tá a máa bára wa sọ̀rọ̀ yẹn ti di pé mo mú gègé àti ìwé dání gbogbo ẹ̀ pátápátá la máa bára wa sọ èyí náà ti di pé ìsọ̀rọ̀ yẹn kí ni it's fun not true ètò tó yẹ pé kí ni ó kún fọ́fọ́ fún fàájì ni kí la fẹ́ bára wa sọ lórí ètò lónìí òun náà ni nípa body cream nípa bleaching cream gbogbo alamọ̀ pé ó ti ẹ̀nà máa nù gbogbo alamọ̀ pé ẹlòmíà lóhun ti dúdú jù jẹ́ kó ohun tone díẹ̀ ṣé rí kò sí nǹkan tó bad ni pé kéèyàn ṣe kíni kéèyàn tone kéèyàn ò pé kò sí nǹkan tó burú ni pé kíni ká ṣètọ́jú ara wa there is nothing bad ní pé ẹni tó dúdú ó pé kóun fẹ́ glow sí abẹ́ ẹni tó wò pé dúdú ó pé àjẹ́ kóun tiẹ̀ mọ́ sí ẹni tó mọ́ náà ni tó wò pé kò bad yẹ kí n máa maintain ara mi kò sí nǹkan tó burú nù ẹ̀ níwọ̀n ìgbà tá a bá ti ṣe é tẹ́ pé kíni kò ṣe jàǹbá fún àwọ̀ ara wa ọkùnrin ń take care rẹ̀ obìnrin ń take care rẹ̀ àmọ́ kí làwọn nǹkan tá à ń lò àwọn nǹkan tá à ń lò yìí ǹjẹ́ a mọ nǹkan tó lè ṣe ni ṣé nǹkan tá à ń lò yìí ṣé kìí ṣe nǹkan tó lè fàpa lára tí ò bá tiẹ̀ ṣe ní ìsín tá à ń wò yìí kí ni ọjọ́ iwájú nǹkan tá à ń lò yìí báwo ló ṣe lè pa wá lára òun náà mo fi rò pé ká bára wa sọ̀rọ̀ nípa bleaching cream lórí ètò yìí nígbà kan rí àti sọ̀rọ̀ nípa àwọn nǹkan tẹ́pà lè lò fún natural product tá a lè lò tá ì jẹ́ kára wa dán bákan náà a tún máa pèèyàn náà wá tó pé bá ti ń tẹ̀síwájú ó lè má jẹ́ lónìí bọ̀ nínú àwọn ètò wa náà wọ́n túbọ̀ fún wa láwọn nǹkan tó yẹ pé kí n lè lò láti ẹ̀kín láti fine naturally lẹ́pẹ́ nǹkan tẹ́pà lè lò we can use this to glow tí ó lè ní side effect àmọ́ lónìí ẹja wò pé kí ni side effect bleaching cream tá à ń lò kí láwọn nǹkan tó jẹ́ pé kí ni ó lè fà lọ́jọ́ iwájú ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti pé ǹjẹ́ mọ̀ kí bleaching cream tá à ń sọ yìí ó láwọn nǹkan èròjà kan tó wà nú ẹ̀ tó ń fa jàǹbá ara tí ẹ bá ti mọ̀ ǹjẹ́ mọ̀ kí bleaching cream tá à ń sọ yìí ó ń fa dark grey pores ẹ wọ́n pé kí n dark grey spots ẹlòmíì tó bá ń lo cream tó bá yẹ kí bleaching cream ló ń lò ẹ máa kọ̀ ráwọn nǹkan míì ló máa dúdú á so sí wọn lára ẹ máa rò pé kí ló fà ó lè má jẹ́ ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ pẹ́ tí ń lò nílé tó jẹ́ pé ẹ̀ tí nírú àwọn signs máa fún yín lórí ètò yìí mo fẹ́ kẹ́ mọ̀ pé most àwọn signs yìí they are long run signs ẹ pé ẹ̀yin gan lè máa mọ̀ pé irú nǹkan tẹ́ ń lò jàǹbá tó lè fà lọ́jọ́ iwájú lélẹ̀ wọ́n lè fi wé kàtẹ́ bára wa sọ lórí ètò lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tá àwọn àǹtà ń sin gbogbo aláfẹ́ dó yòyò gbogbo aláfẹ́ fine aláfẹ́ dó òyìnbó there is nothing bad about it tó bá jẹ́ pé nǹkan tá à ń lò tí ò ní fa jàǹbá fara wa ni bó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a wà níta cream tá a máa ń ra kì í ṣe natural product ẹlòmíà ó lè yẹ pọ́dọ̀ chemist kan ló kọ́ máa lẹ́gbẹ̀ẹ́ ọ̀gá àwọn yellow ọ̀gá àwọn to be fair before you know it ìyá kò prescribe anything fún tí ò ṣe skin therapist ẹlòmíà kọ́ lọ sọ́dọ̀ chemist tó wà lẹ́gbẹ̀ẹ́ bí ta ṣe máa ń pè tó yẹ pé kò mọ̀ nǹkan pa skin tó ṣe skin therapist wọ́n ní ọ̀gá o àwọn yellow the cream wey I dey use I no like am again yẹn ní this one yellow this one na kinní kan white this one na kinní kan fair àkọ́mọ́ra before you know it in 3 weeks ẹ máa get nǹkan tẹ́ fẹ́ àmọ́ kí ni side effects nǹkan tẹ́ ẹ̀ lóyìn èèyàn mélòó nu yín ló ti lọ sọ́dọ̀ yín tó jẹ́ pé iṣẹ́ tó kọ́ nìyẹn pé mo fẹ́ ṣe kinní yìí ṣe lè fún mi natural product ẹlòmíì gan tó tẹ̀ fún wa lọ sọ́dọ̀ chemist tó kọ̀ lè gbọ́n pé wọ́n lọ́ mix cream bí kan kò mọ̀ bí ẹni tó mix cream yẹn bí natural product ni kò wá increase pé ẹ̀yin àti nǹkan tẹ̀ ń lò yẹjọ́ kí lẹ̀ ń lò wọ́n á mix ẹ̀ mọ́ kẹ́tọ́ ohun 3 weeks òyòyò àmọ́ side effect àwọn cream lọ́jọ́ iwájú báwo lẹ ṣe rí sí ni mo sọ fún pé lónìí lórí ètò yìí àwọn máa fún yín láwọn side effect bleaching cream kẹ́yìn náà lè checkmate ara yín pé ǹjẹ́ nǹkan tí mò ń lò yìí ṣé kì í ṣe ọjọ́ iwájú ni mò ń bàjẹ́ yìí nǹkan tí mò ń lò yìí àwọ̀ tí mo wá ní mò ń tún ṣe ṣé kì í ṣe nǹkan tó máa kó bá àti gbé àlàáfíà mi lọ́jọ́ iwájú ni mo ti fún yín lákọ̀ọ́kọ́ pé ó ń fún yín dark grey pores another side effect tí bleaching cream tún ní ni pé ó ń fa skin cancer àrùn jẹjẹrẹ gbogbo àlàmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ is rampant everywhere mi sọ pé cream nìkan ló ń fa o àwọn nǹkan mi wà tó jẹ́ pé side condition but bleaching cream ó
ó pẹ̀lú nǹkan tó fa skin cancer. Kí ló dé fà á?